èyí ni bí ètò gbálẹ́gbàtà bó ṣe lọ nípínlẹ̀ Kwara lóṣù yìí. Ètò gbálẹ́gbàtà gbá gbogbo àdúgbò kan mọ́ tónítóní léyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé tó bá gbẹ̀yìn oṣù ló ṣe bẹ́ẹ̀ tó tún wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí. Bó tilẹ̀ jẹ́ pé látàrí àwọn ọmọ tó ṣe ìdánwò jáàmbù ni wọ́n ní kí àwọn ọkọ̀ kí wọ́n mọ lọ kí wọ́n mọ bọ̀ kó lè láǹfààní láti gbé àwọn ọmọ onídàánwò. Bákan náà ni ètò káràkátà ó sì ń lọ ní ti ìbútòrò ìlú Ìlọrin. Bó tilẹ̀ jẹ́ pé àwọn àjọ tó ń rí sí gbálẹ́gbàtà láti iléeṣẹ́ tó ń rí sí ètò àyíká nípínlẹ̀ Kwara ni wọ́n ti fọ́n jáde tí wọ́n sì ní kí gbogbo àwọn tí ṣọ́ọ̀bù wọn tó jẹ́ pé ìdọ̀tí ó kún gbogbo ṣọ́ọ̀bù wọn àti àwọn ìta wọn ni wọ́n ní kí wọ́n máa gba àwọn ilẹ̀ ọ̀hún kí wọ́n sì máa kó àwọn gọ́tà tó ṣe bẹ́ẹ̀ tí ìdọ̀tí ti rọ́ sí. Bákan náà ni ìjọba pèsè àwọn ọkọ̀ tó ń kó ìdọ̀tí jákèjádò àwọn ìlú Ìlọrin tí wọ́n sì lọ àwọn agbègbè kan tó ṣe pàtàkì bíi Pàkátà, Ọjà Ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti rí i pé gbogbo àdúgbò àtìlú lọ́mọ tónítóní gẹ́gẹ́ bí ìjọba Kwara bí wọ́n ṣe fẹ́. Ẹ já gbọ́ ohun tí àwọn tó ń rí sí ètò ìmọ́tótó àyíká nípínlẹ̀ Kwara ẹ já gbọ́rọ̀ lẹ́nu wọn. Ẹ ṣé, orúkọ mi ni ìyáàfin Mustapha Mary. Iléeṣẹ́ ò lè ń bá iṣẹ́. Iléeṣẹ́ tó ń mójútó ètò gbálùmọ́ tá à ń pè ní Ministry of Environment. Ká ní pé ètò gbálùmọ́ kí ń lọ lọ́wọ́ lénìí, a sì ráwọn èèyàn kan ṣe káràkátà nínú tó ń ṣẹlẹ̀. Ẹ ṣé púpọ̀ lójú. Ohun tó ṣẹlẹ̀ náà ni pé àwọn student àwọn ọmọ wa kan fẹ́ kọ JAMB, ìdánwò tá à ń pè ní JAMB, tó wọ́n á máa lọ láti ibìkan síbì kan, ó wà káàkiri gbogbo Kwara, a sì fẹ́ dí wọn lọ́wọ́ àti lọ kọ ìdánwò ìdóró náà ni wọ́n fi wọlé sí iléèwé gíga. So ohun tá a kàn wá ṣe ni pé àwa officers from Ministry of Environment a jáde láti rí pé à ń bójútó àwọn èèyàn láti rí pé wọ́n tọ́jú gbogbo àyíká wọn, bóyá ṣọ́ọ̀bù ni wọ́n ti ń tajà ní àbílé wọn, a rí pé wọ́n bójútó gbogbo rẹ̀, wọ́n gbá gbogbo àyíká kí wọ́n kó sínú mọ́tò, a gbé mọ́tò wa jáde. Àwọn officers wa wà ní Adábàtà, Pàkátà, Ọjà Gbọrọ, Ìpàtà, Ọjà Ọba, Niger Junction, gbogbo ibi tá a rí pé ìdọ̀tí wà tán ti kó jọ a lọ páàkì ẹ̀ pẹ̀lú ọkọ̀ wa. Bẹ́ẹ̀ àwọn olóròbìn tó ti kún mọ́tò wa tá à ń pè dinosaur ó ti gbé wọn láàárọ̀ ibi tá a wà yìí gan. Ẹ rí i pé olóròbìn tuntun náà gbé wá, wọ́n ti gbé ètò kún lọ. Ìdọ̀tí tó ti pọ̀ tó wà níbí bàtà bá ó pọ̀ láàárọ̀ àti pàtì gbogbo ẹ̀ wọ́n ti kó lọ sí dump site wa. Kí wá ni ìmọ̀ràn yín fún àwọn aráàlú? Ẹ ṣeun. Ìmọ̀ràn mi fún àwọn aráàlú náà ni pé number one, a ní láti máa ṣe nǹkan tí ó dènà àrùn, torí pé tí ìdọ̀tí bá ti wà tàbí èèyàn yàgbẹ́ káàkiri, tí eṣinṣin bá ti fọwọ́ kàn tó fọwọ́ kàn oúnjẹ, ó ń kàn sí, ó máa jẹ́ kí àìsàn kó ṣẹlẹ̀. Òun náà ló ń fa gbogbo àwọn àìsàn bíi typhoid, bíi cholera. Torí náà a fẹ́ káwọn èèyàn máa dalẹ̀ sí bóyá ojú àgbàrá, ojú gọ́tà àbí oní odò, tàbí pé mo kàn rí ilé kan tán kọ́ lákọ̀ọ́kù kí n dà síbẹ̀. Rárá, a fẹ́ kí gbogbo wọn ní dustbin, standard sanitary dustbin tí wọ́n máa kólẹ̀ láti ibẹ̀. Àwọn mọ́tò ìjọba tó ń kólẹ̀ lọ sí dump site wa yóò wá kó, tí wọ́n bá dẹ̀ ti kó kò ní jẹ́ kí ìdọ̀tí wà láyìíká. Then a tún ní àwọn commercial waste consultant tó ṣe pé àwọn máa lọ sí agbo ilé dé ilé láti kó ìdọ̀tí àwọn èèyàn, owó péréje ni wọ́n á sì gbà lọ́wọ́ àwọn èèyàn. So a fẹ́ káwọn èèyàn dalẹ̀ káàkiri mọ́, láti rí i pé a ní Kwara ìlú ìpínlẹ̀ tó wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ náà sì ni mi ò fẹ́, mo fẹ́ káwọn èèyàn tó mọ̀ pé a fẹ́ kọ́ máa da àmì kọ́ máa yàgbẹ́ káàkiri. A fẹ́ kí ilé kọ̀ọ̀kan tàbí ṣọ́ọ̀bù tí wọ́n bá ti ń kọ́ ṣọ́ọ̀bù torí pé òun kọ́ tọ́ílẹ̀tì ibi tí wọ́n máa yàgbẹ́ sí, ibi tí wọ́n ti máa tọ̀, òun ni àáfù lè dènà àrùn. Torí pé olórí wa, gómìnà wa, ẹni ọlọ́lá wa, Malam Abraham Abdulrasaq, kò sí iye tí ò lè ná láti rí pé òun dènà àrùn. Wọ́n máa ń mú owó wá sí mínísírì wa láti rí pé a fi kó gbogbo illegal dump site, gbogbo ilẹ̀ tó wà káàkiri ní tí ò yẹ kó wà, àti pé à ń kó gbogbo gọ́tà jáde láti rí pé gbogbo ìdọ̀tí tó ń bẹ̀ kómi bá lè lọ. Àsìkò òjò láwàá tá a bá kó gbogbo gọ́tà wa, omi yóò wá ọ̀nà tipátipá, ló ń fa àgbàrá yalé, omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù, àfẹ́ kó ṣẹlẹ̀. Wọ́n sì predict, àwọn onímọ̀ ti sọ pé
lọ́dún yìí pé flood tá à ń pè ní àgbàrá yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n a fẹ́ kí ó gbé àwọn èèyàn wa tàbí ohun àlùmọ́nì wọn lọ torí náà la ṣe ní kọ́mọ̀ dalẹ̀ káàkiri mọ́ kí wọ́n ní sanitary dustbin kọ́mọ kólẹ̀ sí kán pé commercial waste controller kó wá bá wọn kó tàbí kí wọ́n kó sí àwọn kan wà tán láǹfààní àti wọn kó sí róró bẹ̀ wa àwọn kan wà tán láǹfààní àti wọn kó sínú mọ́tò wa tó ń kọjá irú ọjọ́ sátidé tó gbẹ̀yìn oṣù báyìí a máa gbé mọ́tò wa kalẹ̀ lọ́fẹ̀ẹ́ láti kólẹ̀ fún gbogbo àwọn èèyàn láti lọ dà sí dump site tó bá ti di pé èèyàn ń dalẹ̀ káàkiri àbí èèyàn ń yàgbẹ́ káàkiri àìsàn lèèyàn ń fà yẹn èdè wa tá a máa ń sọ pé sanita sanitatum omnia sanita ó túmọ̀ sí pé the health of one man is the health of all pé bí èèyàn kan bá ti wà lálàáfíà gbogbo wa náà lálàáfíà torí náà la ṣe ń gbárùkù tí pé gbogbo Kwara gbogbo ìpínlẹ̀ wa a fẹ́ ká wà ní àlàáfíà tó bó ń fún àwọn èèyàn wa ní ìmọ̀ràn pé wọ́n jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kí wọ́n jẹ́ kí a lè ní àṣeyọrí a lè ní ìpínlẹ̀ tó mọ́ tó sì kún fún àlàáfíà tí ò sí àìsàn kankan. ẹ ṣeun lò. Oyin àti pé kí ni orúkọ ẹgbẹ́ yín? Orúkọ tèmi ni Khadijat Ayélabẹ́gàn. Orúkọ ẹgbẹ́ wa ni Ìlọrin Women Association Ìlọrin. A rí yín gbálẹ̀ yìí tí ètò gbàgbé máa ń lọ kí lẹ wá sí ń ta. A wá láti wá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Kwara State Ministry of Environment láti sowọ́pọ̀ láti jẹ́ kí ìlú wa kó wà ní mímọ́ ètò gbálẹ̀-gbàtà láti kọ̀mplimẹ́ǹtì ìjọba. Then a tún kó àwọn materials wá bíi wheelbarrow àti shovel àti nose cover pẹ̀lú hand gloves fún àwọn òṣìṣẹ́ tó ń ṣe ètò gbàlúmọ́ so a distribute àwọn materials fún wọn. Kí ni ìmọ̀ràn yín fún àwọn aráàlú? Ìmọ̀ràn wa fún àwọn aráàlú ni pé gbogbo ìgbà tí a bá ti ní environmental sanitation exercise ní olóṣooṣù kí àwọn èèyàn wa kí wọ́n máa jókòó nílé láti rí i dájú pé àwọn ń tọ́jú àyíká wọn kán gbá àyíká wọn kó mọ́ tónítóní. Àtàárọ̀ tá ti wà ń bí yìí la ti ń dá àwọn èèyàn padà pé kò yẹ kán máa move around kán máa rìn káàkiri ó yẹ kán wà nílé láti keep environment wọn clean ni.